Òkodoro Yorùbá tẹlifíṣàn. mo fẹ́ kí ìmáàmù wa kọ́ tẹ̀ bá wa sọ̀rọ̀ torí wọ́n dẹ́mu ẹrú kan ló ń bo ìgbẹ́rú. ìgbẹ́rú bẹ́ẹ̀ ni wọ́n sọ bí àti ìgbẹ́rú àti nǹkan. kí wọ́n sọ irun fún wa. ẹrú ọmọ ẹrú o ọmọ ẹrú jáde nínú gbogbo àwọn táwa lójú mọ́tò. mo ní expect pé ká ní pé èyí tẹ́lẹ̀ mọ́mù tó lé nífẹ̀ẹ́ Ọlọ́run lára wọn ni ó yẹ kẹ́ni sọ fún pé mọ́mù tẹ̀sán yàn ọ̀dá tòótọ́ àrọ̀ yẹn pọ̀ jù bí ẹrú kan ló mú ní gbogbo ẹrú tálẹ̀ ń lè fáàsì gẹ́gẹ́ bí ẹrú. lórí burúkú tọ́lé àti pé ìgbẹ́rú ẹrú bàbá rẹ ẹrú bàbá ìlòsí ọmọ àlè tó wá gbàdí jẹ wọ́n tá lẹ́rú. òye mi àti mẹ́rú kò àmọ́ tí ń pè lẹ́rú. jáde olùgbé wa tó mọ̀ sọ wọ́n tẹ̀lé olùgbé wa tó mọ̀ sọ fún mi. kọ́dà kún báyìí kò tí ì sọ́kọ̀ ń wọ̀ wọ́n fi bọ́ ni sọ́kọ̀ wọ́n fi bọ́ ni ogun wọ́n fi bọ́ ni ẹ̀yìn lọ́kọ́ sọ́kọ̀ mọ̀ sọ tá lẹ́rú ìyẹ́ ẹlẹ́rú ìyẹ́ ẹlẹ́rú àwọn bàbá àlọ́ bàbá ẹlẹ́rú ìwọ́ tọ́lé àti tálọ́ tá lẹ́rú. sọ pé ọba àlú kínní àwọn tiwa nu ọba kínní ọwá dá ọba kan sí ó ní àmọ́ kìrìsìtẹ́nì náà yín ààrẹrú kan ti ń múni gbogbo ẹrú ta lẹ́rú èmi náà dẹ́ bèrè question pé ta lẹ́rú ta ni ọmọ ọsàn tí ń kó gbogbo báyà rẹ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ mi mọ́mù lọ mo fi ọba tó ní mímí búra sí mi lọ́wọ́ tí mo wà yìí tó bá wọn kálukú kẹsẹ̀ ẹ̀ bá wà lẹ́ẹ̀ bá gbé mi gbogbo agbá tẹ́ẹ̀sì ní ojú kẹ́ ẹ fọlọ́pàá gbé èèyàn lọ gbogbo ayé ti rẹ̀ sí yín ẹ fọlọ́pàá gbé ẹ lọ tì mọ́lé kò jù bẹ́ẹ̀ lọ tó pé ẹ lè lù mí mo fi Muhammad búra kò sí kankan ní yín tó pàdé tó lè fẹ́ tẹ́ ẹ bá sì dẹ̀ wò kò tí ẹ lé àká àti ẹ̀lẹ́ pa sáà tó wò kì í pàdé tá bá sì pàdé èyí lè já o àmọ́ lórí pé ó tọ́ ọ̀tá ń sọ yìí àfi tó yá pé àyè mò ń sọ̀rọ̀ fẹ́nu lókù nìkan kan oní òfèsì mi tí ó win nìmi mo mọ ìdẹ́sà tí mo ti sí láàárọ̀ yìí dátà tí mo ti fo àwọ̀ ara mi ní láàárọ̀ yìí kì í sọ̀rọ̀ 4,000 naira tí mo ti lò mo ti kọ́kọ́ lò kan tán ẹgbẹ́ mo ní mò ń bọ̀ mo tó fẹ́ lọ lo dátà mi ni táàsì rẹ̀ sí kẹ́nìkan sọ pé thank you níta ń sọ Ọlọ́run bí Ọlọ́run dákun níta ń ṣe iná wọlá rẹ̀ jẹ́ kó tó fara hàn l'Ógbómọ̀ṣọ́ bá a fojú àwọn ẹni bí hàn àwọn tí wọ́n ń dàrú táwa kan fi di ọlọ́tẹ̀ tá ń sọ̀rọ̀ táwọn pọ́tọ̀ tá ń ṣe yìí kí wọ́n káyọ̀ lè bá a rí pé àṣẹ ni ibi lẹ́nu yìí kí nǹkan ó sì máa bàjẹ́ jìnnà kọ́lọ́run tó fojú ẹni bí hàn. ẹ wá ń fi ọ̀rọ̀ Ìmáàmù Ọ̀fà wé ọ̀rọ̀ gbogbo ló ti jọra àwọn Ìmáàmù Ọ̀fà àwọn tí wọ́n bá wọn jà sí Ìmáàmù sọ́gbé ìsọmọnú ilé wọn ní kò sí kàn án ni wọ́n wí wọn sọ fún àwọn ọ̀tọ̀lọ́rọ̀ wọn ní kèèkàn Ìmáàmù Ọ̀fà ni wọn ní kì í sọmọnú ilé yẹn ẹ máa fọ̀rọ̀ wéra wọn mọ́ ṣé mentality tí mo mọ̀ wá lò àti jẹ́ni Ọlọ́run yẹ wá ní mo ìtọ́já lò ẹ̀yin gbọ́ pé Ìmáàmù Ọ̀fà gbìyànjú lọ sí sẹ́wọ̀n ó gbé lọ sí station Ìmáàmù Ọ̀fà gbìyànjú lọ Ọ̀fà máa padà àdùn máa fún wọn Ìmáàmù Ọ̀fà wa ti ara bẹ́ẹ̀ kan ti bú ọba Ọ̀fà tó ti bú ọba Ọ̀fà kan ti bójú ẹ̀jẹ̀ káwọn àtúbọ̀ Ọ̀fà tó padà wá lé ní báyìí kò possible now Ìmáàmù tó lẹ́wọ̀n ti ẹ̀rọ kí Ọlọ́run lè padà wó pé òkè o mo sọ̀rọ̀ kan gbà kan mo ní pé tí èèyàn bá níwà tí kì í sì tèèyàn ayé lè padà gbé fún yàn ìwà lọ bọ́ lọ́wọ́ Ìmáàmù Tọ́lá ìwà tí ìbá sẹ́wà tó bọ́ lọ́wọ́ wọn ni ọ̀rọ̀ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ yìí déédé àwọn Ayílára àti àwọn kọ̀ọ̀kan náà wáyé mọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n jọ ń fàkọlù Ìmáàmù fúnra Ìmáàmù ló fẹ́ di ara ẹ̀ síta ló fi ẹ̀sìn ara ẹ̀ síta pé wá wò dì mí o ayé náà sì rí pé ìgbẹ́ tí ń bẹ́ ń bi ìgbẹ́ ìtì gan èyí wọ́n kọjá ìjọ Sunday ó ní gbogbo Kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ lẹ́ ń da mùsùlùmí Ògbómọ̀ṣọ́ rú àwa sì jáde pé ẹ dákọ̀ Kìrìsìtẹ́nì yẹn gangan ìmọ̀ kó wọn pọ̀ ẹ fẹ́ dá ogún lẹ̀ ni ok ọwádìjọ́ Friday tọ́lọ yìí ti jẹ́ tàtà náà mẹ́mú wá jáde pé àwọn Kìrìsìtẹ́nì ti ń pè àwọn ti ń bẹ àwọn ẹ gbọ́ irọ́ wọ́n ní àwọn káàní ti ń bẹ àwọn hello sir, I'm going sir. Tẹ́rí nítorí pé ẹ fẹ́ pa wá àbẹ́ lù wá ká wọ́n sọ tọrọ látọ́ àmì ìdásí pé lè pààyàn àìlẹ́ àìyí ìsọ̀rọ̀ ká para wa mo sọ fẹ́ nǹkan pé iná sọ fún ìmọ̀ Abíbùláì pé ẹ mọ̀ nìkẹ́ nìkan ó kú o torí tọ́lọ́hún ẹ mọ̀ sọ ọ̀rọ̀ tí ó bá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ yẹn ò dáa mọ̀ sì ti gbọ́ pé mọ̀ Abíbùláì mo rí pé ẹni tí ó ní etí tí ó létí ìgbọ́rọ̀ ni wọ́n tí wọ́n dẹ̀ understand tí a bá ro dúdú yìí fún a ọ̀rọ̀ akegun ẹ tiẹ̀ dúpẹ́ fọlọ́run fún wa ní ọba tó jólóòtọ́ ọba tí òun lè fowó rà ká ní ọba tó jẹ́ olòṣì ọba tó jẹ́ ni kálọ́ àwọn ọba tó pé ọba olòṣì tí ọba tí ò rí jajẹ lọ́jẹ́ ni tẹ́ pé láti lọ gbé bí mílíọ̀nù mẹ́ta fún wà láì pé kí ní tàǹsọ̀ yìí ọ̀rọ̀ ti parí wọ́n ti lọ gbé mọ́tò wọ́n ti lọ gbé sẹ́mo tírélà kan fún pé ẹgbà ilé ìbẹ́ta ni bẹ́ẹ̀ bùnyàn ẹgbẹ́ lè ẹgbà 5 million naira sí kábíyèsí ẹgbà ẹpa ọ̀rọ̀ yẹn ya àmọ́ lọ́run tó fún wa ní ọba tí ìsọ̀bọ̀ oúnjẹ kú jẹ
tọ́pẹ́ tọ́lọ́run fún ọba yẹn tó tọ́pẹ́ tọ́lọ́run fún ọba yẹn Ọlọ́run ní kó ṣe kí ni kó tó. kìí mọ dání. hello. ẹ̀yọ́ wá flash wẹ́ pé wọ́n bá fẹ́ pẹ́ pé ní o Ọlọ́run ní kí ọyìn tí Ọlọ́run fún ọba yẹn kó tó ó ní ayọ̀ tó gbọ́dọ̀ sí ìjọ́dì sí i àwọn Imam Habibullah Ọlọ́run ló ń gbèjà yín kì í sẹ́yìn lẹ́ ń gbèjà ara yín ẹjọ́ máa gbé lọ àbí àwọn àwádà náà dúró lóòótọ́ tó ní ṣe ìságbó fún wa ẹjọ́ tẹ́mi àti Imam Habibullah ìrẹ́dájọ́ kíra wa ṣe gbówó fún mi tí ń bà tún sọ pé tó ń gbówó àdúrà ló kù tó rà tó mọ́ àlùbáríkà lọ́wọ́ àwọn àgbàlagbà wọn ní Ọlọ́run ní wá pé léyìí mẹ́lọ́n bẹ́ẹ̀ rẹ̀ á ní tó ń gbówó àlùbáríkà ògùn sọ tí mo lọ gbogbo ẹmọ lè fi sọ́wọ́ tí mo ná yíyá àbí bóyá à ń gbówó fún ta ni àwọn tí ń sì ń gbówó fún wa àwọn èèyàn undercover ni tí wọ́n sì ń pẹ́ mọ́ appreciate pé kọ́lá àti mùsọ̀ fún Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo àwọn ìyá mi dáadáa kan Mrs Margaret mo kí wọn Odùsọ́lá ìyá Mrs Baker àwọn Christian fa Mrs Isaac Ayọ̀ọ́lá bàbá mi kan Akínlábí l'Abuja Mr Emmanuel Ade Mrs Adéwálé Ibẹ̀ Mr Adéwálé Ibẹ̀ ẹ̀wọ̀n tí ń dárúkọ wọn àwọn èèyàn yé èèyàn wọ́n ṣe mùsùlùmí wọn kì í sàfà tábà ní pé bóyá wọ́n bribe ẹ̀ ni àbí wọ́n ṣe gbá ni ọ̀gá mi kan mẹ́sùn wà Nàìjíríà ní ìṣẹ̀lẹ̀ Nàìjíríà yíra wa ní sọmọ Ògbómọ̀ṣọ́ ìfẹ́ tó sì ní Ògbómọ̀ṣọ́ nípa pé tó wá padà nífẹ̀ẹ́ pé bóyá à ń sọ fáàtì yìí Mr Jafo Mr Jafo ńlá ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́ ni wọ́n ṣùgbọ́n gbogbo èèyàn tí wọ́n bá ti dá fáàtì mọ́ tó pé fáàtì ní kó wá òun ló ń tẹ̀lé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ múrú wọn tẹ́ ẹ fẹ́ fi rọ́bù wọn lójú. Inú mi dùn pé tó sẹ́ndì fídíò yẹn sí mi gan fídíò mọ́mọ́ yẹn sí mi lórí pé àwa ò kí ń ṣẹni tí ó mi ní rí tí ò dá láre èèyàn. Mi ní rí tí ò dá láre èèyàn kí ó wá sọ pé n tó dáa ni. Àwọn kan ní abájọ àwọn Christian lẹ́yìn jíṣẹ́ fún ara ẹ̀ náà nù ẹ̀wù làákà ìtẹ̀yàn tó gbé wá. Nígbà táwọn sọ àwọn tí àwọn mùsùlùmí ń jà ẹnìkan láwọn Christian ni mò ń jíṣẹ́ fún. Gbogbo ibi tí òótọ́ bá ti wà láwọ́ tara bọ̀ àwọn ọba jẹ́ mùsùlùmí lẹ́nìí kí kìrìsìtẹ́nì wá jàre káwá gbé ẹ̀bí fún mùsùlùmí káwá gbé ààrẹ fún mùsùlùmí ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ sẹ́ni Ọlọ́run ìwọ tó bá sọ bẹ́ẹ̀ gbẹ̀mẹ́ tó sọ bẹ́ẹ̀ gẹ̀yẹ sẹ́ni Ọlọ́run tí bá sì wò wá ó tọ̀ ń wò ẹ̀ rí i pé oníjàmbá ìkìyàn kan lòun náà nígbà tí yẹn jáde ọ̀nà wo ni kìrìsìtẹ́nì yìí jẹ̀bi wá Nàìjíríà ní Ògbómọ̀ṣọ́ ẹlòmíì gan ọmọ Ọlọ́run tẹ́ bá mọ Ọlọ́run ní ẹ̀pọ̀ Ọlọ́run fi ààyè ẹ̀sìn kalẹ̀ humanity ọ̀tọ̀ ni get ọba tí ó jẹ́ ọba Ògbómọ̀ṣọ́ Kristẹni ni ọba yẹn sì jọba kò sọ fún wa pé ọba Kristẹni lòun ó ní ọba àlú làwọn fẹ́ jẹ àwọn jọba lórí mùsùlùmí àwọn jọba lórí Kristẹni àwọn jọba lórí oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí wa lọ fẹ́ gbé ní tí èsì tẹ ọba yẹn lé wọn lórí ká jókòó ká mọ jọ wòrán ká mọ sọpọ́ọ̀tì pé bẹ́ẹ̀ ni mùsùlùmí Kristẹni gbàtà àwọn àbí àgbà ẹni tó bá ní Ọlọ́run tó bá mọ Ọlọ́run wàláhì àsìn kò ní máa gbogbo owó sógbó yín wì ẹnìkan wá ní Kristẹni lè ń jíṣẹ́ fún ẹ̀dọ́ wù mí kí n jíṣẹ́ fún ẹ̀dọ́ wù mí kí n jíṣẹ́ fún Ọlọ́run tó sì ní kó wá yóò fi wọ iṣẹ́ owó ẹ̀san lẹ́san gbogbo yín náà Ọlọ́run fi àníyàn yín àti iṣẹ́ owó yín sẹ́lẹ̀sà àtàwọn ọmọdé bá bí àwa yìí náà tọpẹ́ owó tí wọ́n ya owó iṣẹ́ owó là ń ṣe Ọlọ́run fi iṣẹ́ owó wa san wá lẹ́san Ọlọ́run tọpẹ́ iṣẹ́ owó là ń ṣe tọpẹ́ sọ́wọ́ làwọn àti ẹ̀ ń ṣe ni irú yóò ti kó gbá wọlé irú wa yìí á ti kó gbá tọpẹ́ sọ́wọ́ ni láti tí wọ́n ṣe láwọn ní ẹsẹ̀ nìkan ló wá gbówó fún mi àbí fún wá ṣe ẹ̀yẹ̀mọ̀ yẹ́ dára tí mo ti ṣe ṣùgbọ́n àwa kì í ṣe eléri ibú ọmọ àlè tẹ́ máa fi owó òṣìjú ilé bàbá rẹ̀ tó sì máa tí mo sì máa pàtẹ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí là ń pè lẹ́sìn kí là ń pè ní ẹ̀sìn kan ẹ̀sìn ní ká kírun òwò ìsìláàmù lópo márùn torí ẹlòmíì ìsìlẹ̀ ebú yẹn ẹlòmíì mùsùlùmí ni kò mọ Ọlọ́run wọ́n sẹ̀ fọ́lọ́run mọ́ ni ó ń dán olè dáhùn ń pa Ọlọ́run fúnra rẹ̀ yìí tó bá sọ fún nìkan náà ni tó bá ti gbọ́ lẹ́nu àwọn àfáà ni ó ń dán olè ronú fúnra rẹ̀ pé Ọlọ́run gan fún rẹ̀ kí ló fẹ́ kí ló torí ẹ̀ dá wa. hello. ẹ sà. àná mo fẹ́ kí ìmáàmù wa kọ́ tẹ̀ bá wa sọ̀rọ̀ torí wọ́n dẹ́mu ẹrú kan ló ń bu ìgbẹ́rú. ìgbẹ́rú bẹ́ẹ̀ ni wọ́n sọ bí àti ìgbẹ́rú àti nǹkan. kí wọ́n sọ fún wa. ẹrú ọmọ ẹrú o
wọ́n mọ ẹrú jáde nínú gbogbo àwọn táwa lÓgbómọ̀ṣọ́. tó bẹ́ẹ̀ tí ó mú já tó bá lè dá tó bá wàláì tó bá lọ dákọ kò lè dákọ tó bá dákọ. ó yẹ kí wọ́n dárúkọ o. Ògbómọ̀ṣọ́ làwọn Ògbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ pé bí báyà wọn ò jẹ́ kó yẹ sọ ipò Ògbómọ̀ṣọ́ ni ibẹ̀ yẹn. Fàyè ó jìnà síra wọn sí ara wa àwa gan dẹ́lẹ́sìn kan mọ̀ yàtọ̀ síra wa. Development ń dé nígbà táwọn dé ó bá wa da inú òru ni. So kọ́lọ̀ ó ṣàánú wa o. Mr. Ọláìdé from Port Harcourt máa pín lẹ́yìn ètò ẹ ṣeun. Ok sir. Ẹrú kan tó mú ní gbogbo ẹrú ṣe imagine ọ̀rọ̀ sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì ń sẹ́rí wà láìláàsì kò dá kí ẹ má lè sọ tọ̀rọ̀ kò dá kí ẹ má lè sọ òótọ́ ọ̀rọ̀. Èmi ti ń sọ nígbà tí mo rí ọ̀rọ̀ tí màmú àbíbù láì sọ̀rọ̀ sí mi sọ fáàkì ní pé nǹkan sọ wọn ọ̀dá. Èmi expect pé ká ní pé ẹ̀yin tẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ mọ́mù tó lé á nífẹ̀ẹ́ Ọlọ́run lára wọn ni ó yẹ kẹ́ni sọ fún pé mọ́mù tẹ̀sán yàn ọ̀dá tòótọ́ àrọ̀ yẹn pọ̀ jù bí ẹrú kan ló mú ní gbogbo ẹrú tálẹ̀ ń lè fáàsì gẹ́gẹ́ bí ẹrú ẹlẹ́jẹ̀ ìmáàmù ibi tẹ́jẹ̀ mọ́mù fún kọ́lá tó bá tẹ̀ ń lékun sí yín kẹ́ bá tẹ̀ ń léjò sí kẹ́ máa lékun sí wọn ni wọ́n lù kì í fẹ́ kó tù tẹ́yìn náà ò bá ní pé mọ́mù tẹ́jẹ̀ yẹn ẹ pẹ̀lú self interest ọ̀dọ́ tí ó ní nǹkan kan tẹ́ ó ní bóyá contract ni tí ìbá ṣe lé tó bóyá ìlú yẹn àlàáfíà lẹ fẹ́ kí ẹ̀sìn ó lọ síwájú lẹ fẹ́ ni àwọn ọ̀rọ̀ kan ń bẹ wà láì ní sọ kọ́lá kí wọ́n ti ń jù bẹ́ẹ̀ lọ àwọn tí ń tẹ̀lé èèyàn ó nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ afọ́jú láwọn míì nípa pé wọ́n mọ̀ tí ọ́ mọ̀mọ̀ ẹ̀gbọ́n ni mọ̀mọ̀ ẹ̀gbọ́n ni mọ̀mọ̀ ẹ̀gbọ́n ni mọ̀mọ̀ ẹ̀gbọ́n ni ẹ wo ìmọ̀dérù mọ́kàs àbísọ̀ lọ́wọ́ àbáwá Sheikh Faruk anisinubila mufti diyari fún bolú lọrin àbísọ̀ lọ́wọ́ ọlọ́mọsá járí wọn pẹ́ ọlọ́jẹ́ mi wọ́n gùn fún wa ọlọ́nàbí lọ́dọ̀ Ọlọ́run ẹ wo mùsùlùmí láti ń bẹ láàrin àwọn àti àfa àwọn nísìn ẹ wo ye fídíòs tí wọ́n rí ẹ wá mọ iye ọ̀rọ̀ tó ń kálukọ̀ ló mọ sọ fún àbá mufti nípa àfa àwọn nípa àfa àwọn ṣùgbọ́n mufti ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ń sọ bí wọ́n ti sọ fún wọn àwọn followers àwọn tí ń tìyàn àwọn lè tìyàn tí yóò padà fi ṣe kí ni èyàn ó sọ̀rọ̀ kọjá àlà ṣẹ́ẹ̀sì rí ayé kì í pẹ́ pa lẹ́yìn èèyàn o àwọn Yorùbá burú wọ́n lùlù fún ọmọ jọlámí wẹ̀yìn rẹ ni o tó bá padà yá o wọ́n wá pòwe kan fún ẹ pé tó bá kọ wájú sí ẹ kó o ta tó bá kọyìn sí ẹ kó o yìn tó bá kú ọ nìkan tẹ́rọ ara rẹ pa àkọ́kọ́ nu wọ́n jẹ́ kó yọ pé ẹlẹ́rù ni ó gbé tó ti wúwo ó lè mí yìí ó lè mí ò fi lè wo èèyàn kan kẹ́nìkan ó tì mí ẹni bá tì mí kí n lè sọ kí n lọ sọ̀rọ̀ ẹ dákun tó bá dójú ẹ̀tọ́ só lè gbà mí lẹ̀ ṣùgbọ́n nígbà jásí pé ní tí mò ń sọ yìí mo mọ̀ pé fact ni Ọlọ́run ànábì tó sọ fún wa pé ká nífẹ̀ẹ́ ìlú ẹni ká sì mọ̀ sọ tọrọ bó ti kókòrò tó àti pé ìfẹ́ ìlú tí mò ń torí ẹ̀ sọ kò ní jẹ́ kí nìkan ó ṣẹlẹ̀ bàbá wa yìí bàbá Alhaji Abdul Lateef l'Ógbómọ̀ṣọ́ ara àwọn aláàjì ti já sí pé wọ́n nífẹ̀ẹ́ imam nígbà tó di pé ọ̀rọ̀ bá wọ̀ pé àkọ́kẹ́ sọ báyìí ó ní kó wá náà wò pé kúrí báyìí mọ̀ ń sọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá níwà ní tí ì ṣe tìyàn wọ́n lẹ́wọ̀n lè gbé fún yàn ìlú táwọn wà nísìnyí ìlú bàbá mi kọ́ ni mo wà yìí ó sì láwọn àǹfààní tá à ń jẹ́ ń bẹ́ẹ̀ torí kìí sí nǹkan mìíràn tí wọ́n wò lára wa ìwà ni èèyàn méjì lè ní ìmọ̀ èèyàn mẹ́ta lè ní ìmọ̀ tí wọ́n qualify fún nǹkan kan yọ̀kan àbí kí n sọ pé èèyàn fẹ́ lọ gbaṣẹ́ wọ́n ní kẹ́kọ̀ọ́ application letter wa àwọn mẹ́rin ni wọ́n ní application gbogbo wọn ni wọ́n dẹ̀ qualify fún iṣẹ́ tí wọ́n fún wọn ní tí wọ́n padà wá wò lára wọn humanity ìwà náà padà wá wò pé èdè amú ilé máa ń wọ àwọn skit kan tó pé ìyẹn wá jẹ́ kó yé mi pé ìwà lọ́ba àwúre kéèyàn mọ àgbàlagbà olórí kì í sọ̀rọ̀ tán olórí kì í sọ̀rọ̀ tán o kì í sọ̀rọ̀ sẹ́kù ni àwọn ọmọ ọjọ́ ilé wọn sọ pé báwa gan àwọn ọmọ ọjọ́ ilé máa ń ṣépè kan bú wọn ó tún máa ń sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ ṣe sùúrù o kódà kí tí wọ́n ṣe máa kọ́ kí tí wọ́n sọ yẹn kí tí wọ́n ṣe yẹn kó mọ dùn mọ́ o ò ní fi hàn sáyé pé kí tí wọ́n ṣe yẹn ó ń dùn mọ́ wọ̀ ìwọ máa kọ́ sẹ̀wọ̀n lójú gbọ́ pé ìtẹ̀sẹ̀ yóò dá ìrìn ló bá wọn ìrìn tó bá wọn ó lè wá di kọ̀ọ̀kan mọ́ ní mo kàn sọ bẹ́ẹ̀ ni kọ́ mọ́ sọ pé ìbẹ̀ ṣiṣẹ́ náà dá o àmọ́ ní wọ́n máa jẹ́ kó yé wọn gbogbo ayé pé ìtẹ̀ ìrìn tó bá wọn. That's number one. Number two, téèyàn bá ń wo àwọn tí ń ṣe ṣéwù tó sọ̀rọ̀ tó ń pariwo ṣéwù àwọn èèyàn ẹnìkan sọ̀rọ̀ ọjọ́ kan ó ní ìjọ tí Ọlọ́run bá ní kí wọ́n gbé padà fún tí mọ̀mù bá padà wá jẹ mọ́mù yẹn tí wọ́n àti bá padà rẹ̀ ẹ dákun kí ibo ní fojú sí mo fi Muhammad búra ọkọ̀ mi tó ń bàjọ́ pé orí òótọ́ ìmọ̀ dúró sí kí ni ó ṣe mí àwọn sáyé ti wá lọ nìyẹn
bọ́lá bá ní akí ìmọ̀mù tó bá dáhùn wáyé dáhùn kò dáhùn nìyẹn lọ́kàn mi mọ̀mù ló fún mi wáyé ìwádìí jẹ́ náà ni tí ó ti sọ fáwọn gan-an àyà náà ti sọ fáwọn gangan fúnra so bó ṣe jẹ́ nìyẹn ní ìrọ̀rùn sọ́pọ̀ lé nítorí kọ́ọ̀lù mọ̀ ká fi ní ìgbà kọ́ọ̀lù ni àwa tí a fẹ́ pè tá àdìpé wọlé ẹ má jà bínú èèyàn ló pọ̀ lórí ìlà mo dẹ̀ ń fi eléyìí náà mo tún fi ń kí gbogbo àwa kìrìsìtẹ́nì mo tún ń bẹ̀ wá láwa kìrìsìtẹ́nì tá a mọ̀ pé olóòtú la wà ní o mo ń bẹ̀rẹ̀ on behalf of Ológbòmọ̀ṣọ́ Muslims pé ọ̀sán mo sọ yẹn àárọ̀ mẹ́rin mo ṣe o. wọ́n tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.